Aláròyé máa wí o. Ó ṣẹlẹ̀, Gómìnà Ayedatiwa lọ́kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ dànù. Èyí lohun tó ṣe. Gómìnà ìpínlẹ̀ Ondo, Lọ́kẹ́ Ayedatiwa ti fọwọ́ òsì júwe ilé fọ́kàn náà àwọn ọmọọṣẹ́ rẹ̀, Adébóyè ìwé ńlá. Ọkùnrin náà lolùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ àwọn aṣọ́gbó. Aláròyé gbọ́ pé àwọn agéginígbò kan ló mẹ́sàn ọkùnrin náà lọ sọ́dọ̀ gómìnà. Wọ́n ló ń gbàbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn, bẹ́ẹ̀ ló sì tún dúnkookò máwọn. Nínú àtẹ̀jáde kan tó lùdámọ̀ràn gómìnà lórí ètò ìròyìn, Ebenezer Adéníyàn gbé jáde lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù yìí ló ti sọ pé gómìnà Ayedatiwa ti yọ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ àwọn aṣọ́gbó nípò lẹ́yẹ òsọ̀ka. Eléyìí wáyé nítorí ẹ̀sùn rìbá gbígbà àti dúnkookò mẹ́mìí ẹni táwọn agéginígbò náà fi kàn. Gómìnà ti wá pàṣẹ pé kí ìwádìí tó lọ́rìn wáyé láàrin àwọn tí wọ́n mójútó àwọn ògbó ọba nípìnlẹ̀ náà. Láìpẹ́ rárá ni wọn yóò kéde ẹni tí wọ́n fẹ́ fi rọ́pò ìwé ńlá. Gómìnà wá rà àwọn tí wọ́n ń dipò òṣèlú mú ìpínlẹ̀ náà pé kí wọ́n fẹ̀sọ̀ ṣe, kí wọ́n sì rí ipá wọn tẹ̀lé òfin àti ìlànà tó jẹ mọ́pò tí wọ́n dì mú. Ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ̀sùn kàn náà, ìyẹn ìwé ńlá ti sọ̀rọ̀ o. Ó láwọn tí wọ́n fẹ́ borúkọ òun jẹ́ ni wọ́n ń fa àwọn ẹ̀sùn náà kàn òun. Kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá.